má bẹ̀ o. Sáwọn ò lè wá sí next floor ni. Ó rà gbogbo floor yẹn. That staircase, you like say fire dey that place. Now why do people move there? Ẹ kọ́ ní ládà tí ládà bá wà. Eléyìí máa bẹ́ ń tẹ̀ o. Òkè lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ṣe. Ọmọ this ladder no strong o. Ọmọ this ladder no strong o. Ah. Ọmọ this ladder no strong o. Ah. Ọmọ thank God o.